A kí wa kú ojúmọ́ ní gbogbo ibi tí a bá ti ní àǹfààní àti máa gbọ́ wa fún ti òwúrọ̀ yìí. A sì tún kí wa káàbọ̀ sí orí ìkànnì Àròyé Bàbá 1010 TV níbi tí a ti máa ń mú wá sí etí ìgbọ́yín àwọn ìròyìn lọ́lọ́kan-ò-jọ̀kan lédè Yorùbá pọ́nbélé. Adéṣọlá lèmi jẹ́ ẹyinjú Olódùmarè tí ó ṣe gidi gún. Ǹjẹ́ síwájú kí ẹ tó gbọ́ àwọn ìròyìn náà, ẹ jẹ́ ká gbọ́ àwọn tí í ṣe kókó inú rẹ̀. Adelé fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ti lọ kí àwọn ẹbí olóògbé akórìíjọ tí wọ́n yìnbọn pa ní ìlú Ìbàdàn. Ààrẹ Tinubu ti yan àwọn ìgbìmọ̀ aláṣẹ àti olùbádámọ̀ràn márùn-ún ní àárín gbùngbùn Òkè Ọya. Àwọn alátìlẹyìn Maraba kọ̀yìn sí wọ́n ní àwọn kò ní fi ẹgbẹ́ òṣèlú APC sílẹ̀. Ìpínlẹ̀ Katsina ti ṣe àkọsílẹ̀ ìdá 70 àwọn ìdínkù agbésùmọ̀mí ní ìpínlẹ̀ náà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti padà dé sí ìlú Àbújá láti òkè òkun. Ọwọ́ ti tẹ ọ̀daràn agbébọn olórí àwọn ikọ̀ IPOB ní ìpínlẹ̀ Imo. Ìròyìn eré ìdárayá. Àjọ NNL ti gbé òfin tuntun jáde lórí títò onípele 8 sí onípele 4. Lamine Yamal kò ní àǹfààní láti kojú ikọ̀ Newcastle látàrí ìfarapa rẹ̀. Ǹjẹ́ ní báyìí ẹ jẹ́ ká gbọ́ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Adelé fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ti lọ kí àwọn ẹbí olóògbé akórìíjọ tí wọ́n yìnbọn pa ní ìlú Ìbàdàn. Adelé fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Adébáyọ̀ Lawal ló ti lọ ṣe ẹkú ara fẹ́rakù sí àwọn ẹbí olóògbé akórìíjọ eléyìí tí wọ́n yìnbọn pa ní agbègbè kan ní Òkè Àdó ní ìlú Ìbàdàn. Adelé fún gómìnà náà ló ti darapọ̀ mọ́ àwọn ìgbìmọ̀ aṣòfin àti àwọn òṣìṣẹ́ ìjọba mìíràn láti lọ ṣe ẹ̀yìnlẹ́gbẹ̀yẹn àti ẹkú aráfẹ́rakù sí àwọn mọ̀lẹ́bí olóògbé akórìíjọ tí wọ́n yìnbọn pa ní ìlú Ìbàdàn ní ilé ìgbé wọn tó wà ní ìlú Àbújá. Òjó Peters, ẹni tí í ṣe akórìíjọ àti agbóríyìnjáde, ni wọ́n ti yìnbọn pa ní agbègbè kan tí wọ́n pè ní Òkè Àdó ní ìlú Ìbàdàn lẹ́yìn tí wọ́n já báàgì kan tí wọ́n lérò pé owó ló wà nínú ẹ̀gbà lọ́wọ́ rẹ̀. Lásìkò tó lọ yọjú sí wọn, Adébáyọ̀ Lawal bá àwọn ẹbí náà kẹ́dùn tó sì ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí eléyìí tó gbomi lójú ẹni. Báyìí ló wá ń rọ àwọn ẹgbẹ́ akórìíjọ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ láti má gbàgbé ìdílé náà nínú ìrànlọ́wọ́ àti àbẹ̀wò lóòrèkóòrè. Àwọn alátìlẹyìn Maraba kọ̀yìn sí wọ́n ní àwọn kò ní fi ẹgbẹ́ òṣèlú APC sílẹ̀. Àwọn ẹgbẹ̀lẹ́gbẹ̀ alátìlẹyìn sẹ́nítọ̀ tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Zamfara Kabiru Garba Marafa ni wọ́n ti jẹ́kẹ̀ẹ́ wípé àwọn kò ní fi ẹgbẹ́ òṣèlú APC sílẹ̀ bó tilẹ̀ jẹ́ wípé Marafa ti kúrò nínú ẹgbẹ́ náà. Wọ́n fi ìṣòótọ́ àti ìjọmọlúàbí wọn hàn sí ẹgbẹ́ náà lábẹ́ olùdarí wọn Tukur Danfulani. Sẹ́nẹ́tọ̀ Kabiru Garba Maraba, ẹni tí ó ti fìgbà kan ṣojú ìpínlẹ̀ Zamfara ní ọdún 2011 sí ọdún 2019 lábẹ́ òṣèlú APC, ló ti kéde fífi ẹgbẹ́ náà sílẹ̀ ní bí ọ̀sẹ̀ mélòó sẹ́yìn. Nínú ètò kan tí wọ́n ṣe ní Gusau, adarí àgbà nínú ẹgbẹ́ APC náà Marafa sọ̀rọ̀ lórí àìní ìṣọ̀kan àti sísa gbogbo ipá láti máa tẹ̀síwájú nínú ìṣèjọba ẹgbẹ́ náà ní gbogbo ọ̀nà. Ẹni tí ń ṣe alága ìbílẹ̀ agbègbè tí Marafa ti ń ṣojú, Ọ̀gbẹ́ni Abdulkadir Minjiwa, sọ pé àwọn kò ní fi ẹgbẹ́ náà sílẹ̀ nítorí ẹgbẹ́ náà ti aráàlú ni. Minjiwa tún sọ síta wípé àwọn kò lọ́wọ́ sí ìkùnà ẹgbẹ́ náà láti má lè tẹ̀síwájú nínú ìṣèjọba ní ọdún 2023. Ó ní àwọn ṣì wà nínú ẹgbẹ́ APC tí àwọn kò sì ní ibi kankan tí àwọn ń lọ. Nítorí àwọn ní ìrètí nínú ẹgbẹ́ náà wípé yóò padà sí ipò agbára tó bá di ọdún 2027. Ìpínlẹ̀ Katsina ti ṣe àkọsílẹ̀ ìdá 70 ìdínkù àwọn agbésùmọ̀mí ní ìpínlẹ̀ náà. Ìjọba ìpínlẹ̀ Katsina ti ṣe àkọsílẹ̀
ìdá 70 ìdínkù àwọn agbésùmọ̀mí jákèjádò ìpínlẹ̀ náà. Kọmíṣánná fún ètò ààbò abẹ́lé ní ìpínlẹ̀ Katsina, Dókítà Nasiru Muazu, sísọ lójú ọ̀rọ̀ náà lọ́jọ́ Ajé Monday lásìkò tó ń bá àwọn ọmọ bíbí ìpínlẹ̀ Katsina sọ̀rọ̀ lórí ètò ààbò àti ìṣèjọba gómìnà Dikko Umar Radda. Gẹ́gẹ́ bí Muazu ṣe sọ, ó ní ètò ọgbọ́n àtinúdá tí àwọn agbègbè kọ̀ọ̀kan ní ìpínlẹ̀ náà gbé kalẹ̀ lórí ètò ààbò láti kojú ìjà sí àwọn agbésùmọ̀mí wọ̀nyí ló ti so èso rere tí ó sì mú àdínkù bá àwọn ọ̀daràn náà. Ó ní ìgbésẹ̀ akin yìí ló ti mú kí àwọn ọ̀pọ̀lọpọ̀ agbésùmọ̀mí wọ̀nyí ó káwọ́ sókè wípé àwọn kò sí mọ́ tí wọ́n sì kó àwọn ohun ìjà wọn sílẹ̀ pẹ̀lú pípè fún àlàáfíà. Kọmíṣánná tún sọ wípé àwọn àgbààgbà agbègbè kọ̀ọ̀kan ní ìpínlẹ̀ náà tún ṣe irúfẹ́ ètò àlàáfíà bẹ́ẹ̀ ní àwọn agbègbè wọn. Ó ní àwọn ẹ̀ṣọ́ aláàbò ti gba ìtúsílẹ̀ àwọn ènìyàn tí wọ́n jí gbé tí wọ́n lọ bí 140 níye. Ó wá fi dá àwọn ọmọ bíbí ìpínlẹ̀ náà àti àwọn olùgbé ibẹ̀ lójú wípé ètò ààbò tó péye yóò wà fún wọn jákèjádò ìpínlẹ̀ Katsina. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti padà dé sí ìlú Àbújá lẹ́yìn ìsinmi ọlọ́jọ́ díẹ̀ lókè òkun. Ọkọ̀ òfurufú iléeṣẹ́ ààrẹ ló ti balẹ̀ bàgẹ́ sí pápákọ̀ òfurufú Nnamdi Azikiwe tó kalẹ̀ sí ìlú Àbújá ní dédé aago 6:30 ọjọ́ Ìṣẹ́gun Tuesday. Ṣèbí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti lọ sí orílẹ̀-èdè France láti ọjọ́ 4 oṣù kẹsàn-án tí a wà yìí, tí ìrìn àjò náà sì jẹ́ olójú méjì nígbà tí ààrẹ tún lo àǹfààní yìí láti dé orílẹ̀-èdè United Kingdom. Lọ́sẹ̀ tó kọjá lọ ni ààrẹ ṣe ìpàdé ìdákọ́kọ́ pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè France Emmanuel Macron ní ọ́fíìsì ààrẹ náà. Àwọn adarí méjèèjì ń bójú wo àwọn ààyè tí wọn yóò gbà láti ní àjọṣepọ̀ tó dánmọ́rán láàrin orílẹ̀-èdè Nàìjíríà àti ìlú Faransé, tí wọ́n sì gbà láti fọwọ́sowọ́pọ̀ fún ìlọsíwájú àti àṣeyọrí rere ní ìlú. Ààrẹ ti wá padà dé báyìí láti máa tẹ̀síwájú nínú ètò ìṣèjọba rẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ ti padà sílé láti òkè òkun ní ìròyìn yìí wí, tí ó sì ń ṣèkìlọ̀ pé kékulé ó gbọ́ kó lọ wí fún toko, kádùn ó gbọ́ kó lọ rò fóògbẹ́, kí kálukú ó lọ jára mọ́ iṣẹ́ gbogbo tí wọ́n yàn wọ́n fún láti ṣe, yálà ìpínlẹ̀ ni àbí ìjọba ìbílẹ̀ tàbí lábẹ́ ìjọba àpapọ̀, iṣẹ́ ń tẹ̀síwájú lọ ni o. Ọwọ́ ti tẹ ọ̀daràn agbébọn olórí àwọn ikọ̀ IPOB ní ìpínlẹ̀ Imo. Iléeṣẹ́ ọmọ ogun orílẹ̀-èdè yìí ti kéde ìfikélé òfin gbé ẹnìkan tí ń ṣe kọ̀mọ́ndà àwọn ikọ̀ IPOB Ifeanyi Eze Okerianta tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí Gentle Yahoo. Oriental ni wọ́n ti rí mú ní agbègbè kan tó sápamọ́ sí ní Akwa Ibom ní ìjọba ìbílẹ̀ Okigwe ní ìpínlẹ̀ Imo láti ọwọ́ àwọn ikọ̀ ọmọ ogun orílẹ̀-èdè yìí pẹ̀lú àjọṣepọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò mìíràn bẹ́ẹ̀. Nínú ọ̀rọ̀ kan tí wọ́n fi léde látẹnu ọ̀kan lára àwọn ọmọ ogun náà ni wọ́n ti sọ wípé iṣẹ́ takuntakun náà tí wọ́n ṣe yìí ló ti mú kí wọ́n rí àwọn ohun ìjà ogun lóríṣiríṣi gbà lọ́wọ́ arákùnrin náà gẹ́gẹ́ bí ìbọn AK-47, ìbọn ìléwọ́, àdó abúgbàmù, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 6, yúnífọ́ọ̀mù àwọn ọmọ ogun àti àwọn ọlọ́pàá láìmọye pẹ̀lú àwọn àsíá tó ṣàfihàn rẹ̀ gẹ́gẹ́ bí agbébọn. Àwọn ikọ̀ ọmọ ogun náà tún ba àwọn àyè kan tí wọ́n ti ń tú àwọn ọ̀kadà tí wọ́n bá jí gbé fún títà jẹ́. Àwọn ikọ̀ ọmọ ogun orílẹ̀-èdè yìí tún ṣe irúfẹ́ àkànṣe iṣẹ́ báyìí ní ìpínlẹ̀ Adamawa, Katsina àti ìpínlẹ̀ Kogi. Bẹ́ẹ̀ ni wọ́n sì tú àwọn ènìyàn tí wọ́n jí gbé sílẹ̀. Àwọn ènìyàn 5 ní ìpínlẹ̀ Adamawa, 5 ní ìpínlẹ̀ Katsina, 2 ní ìpínlẹ̀ Kogi. Wọ́n ní báyìí ọwọ́ ti tẹ Gentle Yahoo tí ó sì máa fojú winá òfin ní kòpẹ́kòpẹ́ yìí. Ìròyìn eré ìdárayá. Àwọn àjọ NNL ti gbé òfin tuntun jáde láti fi kápítò ìpele 8 kúrò sí ìpele 4.
àjọ tó mójútó eré ìdárayá bọ́ọ̀lù àfẹsẹ̀gbá lórílẹ̀‐èdè yìí NNL, the Nigeria National League, ni wọ́n ti ṣe òfin tuntun lórí títò àwọn ikọ̀ agbábọ́ọ̀lù kúrò ní onípele mẹ́jọ tó wà tẹ́lẹ̀ sí ìpele mẹ́rin nínú ìpàdé kan tí wọ́n ṣe ní ìpínlẹ̀ Katsina. Nínú ọ̀rọ̀ kan tí wọ́n fi léde lẹ́yìn ìpàdé náà, wọ́n ti kéde wípé ìdíje líìgì orílẹ̀-èdè Nàìjíríà ti ọdún 2025 sí ọdún 2026 yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ kẹjọ oṣù kọkànlá ọdún yìí, nígbà tí àwọn ìdíje tó kù yóò máa wáyé ní ọjọ́ kẹrìnlá àti ọjọ́ kẹrìndínlógún oṣù kọkànlá. Nínú ìpàdé náà ni wọ́n ti ṣòfin ṣíṣàdínkù títò àwọn olùdíje kúrò ní ìpele mẹ́jọ wá sí onípele mẹ́rin gẹ́gẹ́ bí ìpele Group A, B, C àti D, pẹ̀lú wípé ikọ̀ agbábọ́ọ̀lù tó bá lékè ní ìpele kọ̀ọ̀kan ni yóò ní tíkẹ́ẹ̀tì tààrà sí líìgì NPFL, tí wọ́n sì sọ pé ètò onípele mẹ́jọ ti di àfìsẹ́yìn tí eégún fi sọ. Wọ́n ní àwọn òfin mìíràn tí wọ́n tún ṣe ni wípé stadium tó bá kójú òṣùwọ̀n láti gba àlejò ni àwọn yóò máa lò. Wọ́n ní àwọn ikọ̀ agbábọ́ọ̀lù kọ̀ọ̀kan gbọ́dọ̀ ṣàfihàn ìṣọ́ráǹsì fún àwọn agbábọ́ọ̀lù wọn. Wọ́n tún ní àwọn dọ́kúmẹ̀ntì tí àwọn gbà kalẹ̀ ní ọdún 2024 sí ọdún 2025 òun ni àwọn náà yóò gbà ní ọdún 2025 sí ọdún 2026, pẹ̀lú àwọn òfin mìíràn bẹ́ẹ̀ tí wọ́n tún ṣe. Lamine Yamal kò ní àǹfààní láti kojú ikọ̀ Newcastle látàrí ìfarapa rẹ̀. Lamine Yamal, agbábọ́ọ̀lù fún ikọ̀ Barcelona, ni kò ní àǹfààní láti bá wọn kojú ikọ̀ Newcastle látàrí ìfarapa tó ní lásìkò tó lọ ṣojú orílẹ̀-èdè abínibí rẹ̀ tí í ṣe orílẹ̀-èdè Spain fún ìgbáradì fún ìdíje ife àgbáyé. Ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona ni wọn yóò ní àjọsọ ọ̀rọ̀ pẹ̀lú àwọn ìgbìmọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Spain látàrí ètò ìlera Lamine Yamal. Ọ̀dọ́mọkùnrin agbábọ́ọ̀lù fún orílẹ̀-èdè Spain àti ikọ̀ Barcelona yìí ló ti ní ìfarapa níbi ìdíje fún ìgbáradì ife àgbáyé tó ń bọ̀ lọ́nà yìí lásìkò tó lọ ṣojú orílẹ̀-èdè Spain. Eléyìí ni yóò dènà rẹ̀ láti ní àǹfààní àti bá wọn kojú ikọ̀ Newcastle nínú ìdíje UEFA Champions League tó ń bọ̀ lọ́nà, pẹ̀lú bí ó ṣe jẹ́ wípé odidi ọ̀sẹ̀ 6 gbáko ni wọ́n ní Lamine Yamal yóò lò ní ilé pẹ̀lú ìfarapa náà. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó jáde láti ẹnu olùdarí fún eré ìdárayá ti Barcelona, Andrés de Sousa, tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí Deco, ló léwájú nínú àjọsọ ọ̀rọ̀ náà pẹ̀lú olùbádámọ̀ràn fún àjọ RFEF Aitor Kanraka láti pẹ̀tù sáwọ̀ láàrin ikọ̀ náà àti orílẹ̀-èdè Spain, pẹ̀lú láti tẹ̀lé ìlànà tó tọ́ lórí ètò ìlera Lamine Yamal. Wọ́n wá ní Lamine Yamal kò ní àǹfààní àti bá wọn kojú ikọ̀ Newcastle nínú ìdíje Champions League tó ń bọ̀ yìí. A ò ní rí jù báyìí lọ fún ti tòní. Ǹjẹ́ ká tó mú ìròyìn náà wá sí òpin, ẹ jẹ́ ká gbọ́ àwọn kókó inú rẹ̀ lẹ́ẹ̀kan sí i. Adelé fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ti lọ kí ẹbí olóògbé akóròyìn ìjọ tí wọ́n yìnbọn pa ní ìlú Ìbàdàn. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti yan àwọn ìgbìmọ̀ aláṣẹ àti olùdarí 5 ní àárín gbùngbùn Òkè Ọya. Àwọn alátìlẹyìn Marafa kọ̀yìn sí i, wọ́n ní àwọn kò ní fi ẹgbẹ́ òṣèlú APC sílẹ̀. Ìpínlẹ̀ Katsina ti ṣe àkọsílẹ̀ ìdá 70% ìdínkù àwọn agbésùmọ̀mí ní ìpínlẹ̀ náà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti padà dé sí ìlú Àbújá láti òkè òkun. Ọwọ́ ti tẹ ọ̀daràn agbébọn olórí àwọn ikọ̀ IPOB ní ìpínlẹ̀ Imo. Ìròyìn eré ìdárayá. Àwọn àjọ NNL ti gbé òfin tuntun jáde láti fi ká títò onípele mẹ́jọ kúrò. Lamine Yamal kò ní àǹfààní láti kojú ikọ̀ Newcastle látàrí ìfarapa rẹ̀.
ǹjẹ́ títí di ìgbà míì tí a ó tún máa mú àkọ́tún ìròyìn wá sí etí ìgbọ́ yín, ojú tí ẹ fi ń wò wá ò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa ò ní di. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì Àròyé Baba 10 TV kí ẹ sì máa bá wa pín àwọn ètò wa lọ́lọ́kan òjọ̀kan. Adéṣọlá lèmi jẹ́ lẹ́ẹ̀kan sí ẹyinjú Olódùmarè tí ò ṣeé fi gígùn. Títí di ìgbà náà, a kí wa pé ká fìre pàdé o.